Africa Content TV. Ni Dhahara al-Fasad adawo gbali ogboko. Dhahara al-Fasad ìbàjẹ́ gbali ogboko. Ibi tá expect ipa danwo le wobe. Adawo wobe to ma Adam ba fọwọ́ lẹ́ràn. Allah. Bima kasabati aidi nas. Adawo tí bá ń gbé gbàgbọ́ lọ tó ń gbé odidi lé majority ẹ̀ kì í ṣe natural. Bima kasabati aidi nas. Result iṣẹ́ táwọn kan ṣe nínú ènìyàn ni o. Liyudhiqahum ba'dha alladhi amilu nítorí ká lè jẹ nínú ìyà tẹ́ fọwọ́ ara yín fà la'allahum yarji'un bóyá ẹ ronú ẹ padà sẹ́yìn. Aya Quran kan tó wà ní wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. Ẹ bẹ̀rù àdánwò tí ò ní dé bá wọn tí wọ́n fọwọ́ fà nìkan mọ́. Àwọn tí wọ́n fọwọ́ fà àdánwò yìí 90% tí wọn ò jẹ kankan nínú ìyà. Allah. Àfikọ́lọ́ wọn là wá. Ó bà nínú jẹ́ gan. Ó mú mi jẹ́ lójú abiyamọ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Yawota, tó ṣẹlẹ̀ ní Aláùsá, tó ṣẹlẹ̀ lórí ire local government. Ó bà yàn nínú jẹ́ gan. Káwọn kan dẹ̀ wọ̀lú. Kan sì pọ̀. Kan wọṣọ sójà. Kan dẹ̀ wé kíní mìdíìlì tí wọ́n máa ń wé tí àwọn ọ̀gá ńlá àwọn bandits tí wọ́n máa ń wé yẹn. Kan dẹ̀ wé. Kan dẹ̀ wọ̀lú. Kan dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn. Wọ́n pa teacher bó ṣe dùn èèyàn tó pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ni wọ́n ta sílẹ̀ lẹ́ni tó jáde nílé tó níyàwó tó lọ́mọ tó ní gbogbo ẹ̀ kò gbàdá wọlé bó ṣe dùn èèyàn tó yẹn bẹ́ẹ̀ náà ni tàwọn ọmọ tí wọ́n rí kó lọ wá dùn yàn jù ọ wá já àwọn ọmọ KG classes yé ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn wọ́n wá kà wọ́n fi ń súnmọ́ 40 la hawla wala quwwata illa billah. Ha! Òkèrè láti ń gbọ́ tẹ́lẹ̀. Ó wọlé dé wẹ́rẹ́. Ta ló safe mọ́ báyìí Ọlọ́run? Ta ló safe mọ́ báyìí Ọlọ́run? Ta lẹni tó kù tó safe? Mo pariwo of recent nígbà tí meeting kan ṣẹlẹ̀ ń Ìbàdàn. Mo bẹ̀rẹ̀ ńjọ́ náà lọ́hùn. Mo ní gbogbo ibi tí màálù bá lọ lékelèké máa ń tẹ̀lé ni. Are you sure we are safe? Ṣé sure pa safe? Wallahi wọ́n fọ́n jáde tìmí ni o. Kò sórúkọ bútàn fún mi tán. Ara ẹ̀ ní kíkójọ gangling up tó lọ ṣẹlẹ̀ lọ́yọ̀. Nǹkan méjì ní gangling up yẹn. Ọwọ́ ẹ má bu Kírísítẹ́nì. Ẹni tó bá fẹ́ jọ lórí bó bá jẹ́ Kírísítẹ́nì òfin Ọlọ́run ní ọmọ jẹ́. Bó bá jẹ́ babaláwo intelligent ọpọlọ ẹ̀ lálò. Planid tó bá jẹ́ Mùsùlùmí wọ́n mú yẹn sọ́wọ́ láti gbàgbọ́ 2023. Ìkejì lọ̀rọ̀ tẹ ẹsẹ gbàlejò orú eléyìí rú àsìkò yìí Ọlọ́run ló mọ̀ ṣàánú mi kálẹ̀ ni tó wíìkì ni wọ́n ti gbàgbé ń tọ̀hún lórí ilẹ̀ ayé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o àdánwò wọ̀lú o àdánwò dé o àdánwò mà dé ní Ọ̀yọ́ state la hawla wala quwwata àwọn ọmọ ọlọ́mọ bínú igbó ni wọ́n wà ní bí ẹsẹ̀ tó àwọn tí wọ́n bá kidnap tí wọ́n yìí fi wọ́n sínú ilé òjò pa wọ́n wọ́n pa wọ́n láwọn ọmọ tán mọ orúkọ ara wọn tán wọ́n mọ orúkọ ìyá wọn tán wọ́n lè dá jẹun wọ́n lè bábọ pàǹtì wọ́n lè dábọ ṣòkòtò wọ́n sọ́fà rí la hawla wala quwwata illa billah. Ànílẹ̀ ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi o. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Mo ṣe wá ń dùn wá lẹ́mìí tó yìí. Awárí àwọn olórí ibú olóṣèlú kan 35 politicize ti ń ṣẹlẹ̀. Ta lọ́wọ́ rẹ̀ mọ́? Ta lọ́wọ́ rẹ̀ mọ́ nù gbogbo yín? Mo rí write up kan táwọn kan kọ jáde. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn show pé Ṣèyí Mákindé ò capable. Ṣé ẹ̀yà wèrè sórí yín ọ̀dà ṣe gbègbè látọ̀? Allah. Ṣé ọ̀rọ̀ ẹnìkan capable lélẹ́yìn? Ṣé ń tẹ́ fi dìbò lélẹ́yìn? Àwọn ọmọ tó bá jẹ́ àwọn ọmọ yín náà wà nínú igbó, how will you feel? Ẹni ọkọ̀ right up yẹ ìwọ̀nù Ọlọ́run àtúbọ̀tán rẹ̀ níwájú Ọlọ́run kí ló dé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ok tẹ́ bá ní Ṣèyí Mákindé ni ètò ṣẹlẹ̀ ń Kwara ṣé gómìnà wọn náà ni ò capable eléyìí tó ṣẹlẹ̀ ń gbogbo ilẹ̀ Haúsá tó fi dé Niger
ṣé gómìnà wọn náà ni ó capable ani abole wi ẹni bí Ọlọ́hun gbé mu sí ní ọ̀dá tá bá wà láò yín tẹ́ bá politicize tin benle yìí a ní rojú tu ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ yìí gbà padà tọ́nà ó jẹ́ rí padà ẹni a bá fi campaign yín olórí ibu ni bẹ́ẹ̀ bá wá rí wọn pa olórí ibu ọmọ ọlọ́mọ àwọn ọmọ wẹ́rẹ́ a sì ayé wa wallahi a sì sórílẹ̀-èdè ya ẹ̀yin olórí la sì yàn kí ló dé ẹ ti yà tó sọ yẹn di politics ìṣẹ́jú mélòó sí ti ìṣẹ́jú mélòó nígbò dẹ̀ jẹ́ péjọ́ kejì jọ́ tẹ́ kidnap àwọn ọmọ làwọn olóṣèlú kan jó kiri ṣe bẹ́ẹ̀ ṣe ṣèlú ni pátì wo ló fẹ́ sọ pé òun dá ẹ lọ wo bí gbogbo yín ṣe yan àwọn tẹ́ ní wọn ó dìbò èyí tẹ́ bá impose ẹ sì máa ṣe primary bí ìgbà tí ebi primary kan ló go viral lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí ń ka 1 tí ń jump 100 1 2 3 100 101 102 500 501 502 700 sẹ́yìn tẹ́ dìbò tá gbà wípé result tá bá dì ní ó ṣèjọba lé lórí sẹ́yìn náà ni àtàwọn tá impose àtàwọn tí wọ́n ń ṣerú eléyìí sẹ́yìn náà nítorí Ọlọ́run wallahi pàdé níwájú Ọlọ́run ẹ ní kú láyé tẹ́ fi gba result gbogbo yín ti gbàgbọ́ pé bá ṣe ń bá lọ yìí ọ̀rọ̀ tó ṣèlú Nàìjíríà ó ti wá di ogun mo sọ bí wá sí tí mo ṣe lọ mo lọ wọ́n replace ara wọn ni àwọn tí ń bẹ́ẹ̀ already láti kúrò wọ́n takú síbẹ̀ àwọn tí wọ́n ti kú tàbá àwọn tí wọ́n ti kúrò nípò ọmọ kálukú ló kálukú tún ti síwájú pé ìwọ náà gba fọ́ọ̀mù wọn ò ṣe ní rí fọ́ọ̀mù gbà ebi ọmọ president Buhari ló ti gba fọ́ọ̀mù wọn ò ṣe ní fún wọn ní ticket wọn ò tó bẹ́ẹ̀ ọjọ́ wo ni tálíkà tó fẹ́ ráyè ọjọ́ wo lọ́mọ làwọn tí wọ́n tún lu ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ráyè ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni ayọ̀ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ kàmí mẹ́ni tí ó la Olúwa àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi. mo ti sọ ní wáàsí kan tí mo ṣe kọjá ó ti pẹ́ mo ní kíjọba Nàìjíríà gbogbo bí tẹ́ bá ní national park sí eléyìí tó bá ti jẹ́ igbó ibẹ̀ ni àwọn bandit náà ń lò jù pàápàá jùlọ the only igbó tó tóbi jù nílẹ̀ Yorùbá òní Old Ọ̀yọ́ national park ẹranko wo ní bẹ́ẹ̀ ta lọ o mo ti lọ bẹ̀ bí ẹ̀mẹ́ta rí ṣé kìnìún láàrin bẹ̀ ní abẹ́rin lẹ́yìn àwọn ẹran tí ń jẹ koríko àwọn ẹran bí ehoro bí nǹkankan àwọn gàlà táwọn ọdẹ lọ pàmbẹ ṣé torí eléyìí láwọn á fi igbó sílẹ̀ mo sọ nígbà náà mo ní kíjọba ó release ẹ fáwọn Aláàfin ẹ release ẹ bá wọn tún lù yẹn ṣe state and capital state and federal ẹ tún lù yẹn ṣe kó máa jẹ Old Ọ̀yọ́ kó náà tó dídì ìlú igbó yóò kórìíre báwa àdánwò ní kó wá nígbà tí wọ́n wọ Káyàmá igbó yìí náà ni wọ́n sáwọ o igbó yẹn ó tóbi gan débi pé ó fẹ́ tó local government 8 àbí 9 ní Ọ̀yọ́ state lóhun nìkan igbó yẹn nìkan níbi tó tóbi dé ó líǹkì Ọ̀yọ́ ó líǹkì Kwara ó líǹkì Niger igbó yẹn tóbi gan ni ibẹ̀ ni wọ́n ń sáwọ̀ bí ẹ bá ní nǹkan tẹ́ fi gbọ́dọ̀ wá nǹkan míì ni tàbí kẹ́ẹ̀tẹ́ kó sójà sí gbogbo bẹ̀ kẹ́nìkan kan máa wọ̀ bẹ̀ mọ́ kí ni gbogbo àdánwò yìí torí Ọlọ́run tálámọ̀ tí ó kàn lọ́la tá bá ń sọ pé kò kàn wá tálámọ̀ tí ó kàn lọ́la ó dàbí ẹni bá ọmọ orílẹ̀-èdè yìí gan àti ìṣetán tá gbàrà wálẹ̀ tá bá ṣetán tá gbàrà wálẹ̀ a time is coming tí gbogbo ọ sọ pé ókè àdìbò tẹ́ bá ti fún wa security bẹ́ẹ̀ bá fún wa níná tẹ́ fún wa lómi tẹ́ fún wa ní títì tẹ́ fún wa ní pé kọ́mọ ó kàwé kórí sẹ́sẹ́ ẹ̀dẹ̀ fún wa security àṣì ayé wa olórí la sì yan kò sí gbogbo ibi tó lórí bá ti wà challenges ọmọ wọlé wọ́n fi yín so lórí nítorí ká ẹ lè resolve àwọn challenges tó bá wọlé ni Quran thumma la tus'alunna yawma idhin anin na'im. You will be questioned one day how you govern. Ìdẹ̀ra yín à ń bọ̀ wá bi yín léèrè lọ́jọ́ tí ò ní sówó tí ò ní sí sójà lẹ́yìn yín tí ò ní sí security kan tí ò ní sí your excellency kankan mọ́ àfọlọ́n tó dá wa thumma la tus'alunna yawma idhin anin na'im. Ẹ ń bọ̀ wá jẹ́jọ́. Ìjọba Amẹ́ríkà ti pariwo tipẹ́ pé gbogbo àwọn terrorists ayé tí wọ́n tóbi jù wọ́n ti ń relocate lọ sí West Africa tí wọ́n bá dárúkọ West Africa kò sórílẹ̀-èdè tó pàtàkì jù bẹ́ẹ̀ tó ju Nàìjíríà lọ èyí tí wọ́n wọ Mali yẹn ẹ̀wọ̀n táwọn Mali tí wọ́n fojú wọn rí ẹ̀wọ̀n tí wọ́n fojú wọn rí
ìjọba Amẹ́ríkà ń pariwo pa ń pa igbákejì àti igbákejì àti igbákẹta ebi igbákejì tí ẹjọ́ tí ń pariwo náà lélẹ̀ ètò ṣẹlẹ̀ kíní yóò ya wèrè tó bá ìtẹ́lẹ̀ kí ló dé ẹ sì bẹ̀rù Ọlọ́run alẹ́kàtó yẹ́bù kọ́sàmánà bàdà kàtìbì wàsọ ibùlẹ̀kàtì tààtàlà rìdìmádì fúnà wàsọ ibùlẹ̀kàtì tààtàlà rìdìmádì fúnà. alẹ́kàtó yẹ́bù kọ́ ìtẹ́ ẹ bá kọ sílẹ̀ kò ní parẹ́ for ages for centuries nìtàn ọmọ rìvá pé ìtẹ́ ẹ kọ sílẹ̀ ní nígbà tí yín wàsọ ibò lẹ́kàtì ìtẹ́ ẹ kọ sílẹ̀ kò ní parẹ́ kódà bó jẹ́ pé ní tó kọ nǹkan yẹn sílẹ̀ ó ti kú ó ti jẹrà lábẹ́ èrùpẹ̀ kò ní parẹ́ o ẹ máa rántí Ọlọ́run ẹ máa rántí ọjọ́ tá a pàdé Ọlọ́run ibo tí ìkọlànà àdánwò wa pọ̀ tó báyìí wọ́n wọ ẹ̀sìn ẹlẹ̀ ọ̀yọ́dẹ̀ ń wò pé kò tí ì dọ́dọ̀ àwọn ibo ní jẹ́sìn ẹlẹ̀ ibo ló ń jọyọ̀ wọ́n ti dọ́yọ̀ wọ́n ti dé Ṣakí wọ́n ti dé Òkè Ògùn wọ́n ti wọ̀ Ìbàdàn àìmọye ìgbà mo sọ bí wàásì kan sometimes ago pé mo à ń ti wàásì kan bọ̀ lóru àgbàna olódó lárí àwọn ọ̀kadà kan tí wọ́n pọ̀ tí wọ́n tó tẹ̀léra wọn mo pariwo níbi wàásì yẹn bóyá 2025 àbí 2024 ẹwà tìgbà tí wọ́n ti ń yáwọ̀ ni níjọ́ tí wàhálà bá dé mo tún pariwo mo ní ẹ lọ́wọ́ gbogbo ògbóró ilẹ̀ Yorùbá 90% àwọn tí ń sọ̀kadà àwọn northerners ni wọ́n mọ ilé òǹkàlùkù wọ́n mọ ọ̀dẹ̀ òǹkàlùkù wọ́n mọ bí òǹkàlùkù ń gbé ọmọ Yorùbá lẹ́yìn kẹsì ọ̀rá àìsà kẹ̀dẹ̀ pariwo lẹ́yìn olóṣèlú kẹ̀ẹ́dójú ẹ̀sìn kẹ̀ẹ́dójú wàhálà ńlọ bá tán Ọlọ́run ó dáa bẹ́ẹ̀ nìkan ò dáa bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ mi ṣe dá ọ̀la ó sọ bí ṣe dá ọ̀la ó sọ. ẹ wo kíní kan intelligent fẹ́ẹ̀lì wa lóòótọ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe wí bí ò bá rí bẹ́ẹ̀ ẹ dákun ṣé state ní control sójà ní ṣé state ní control ọlọ́pàá ni àwọn àìmọye sójà tẹ́mi wọ́n ti tó ti kú dànù lọ́wọ́ àwọn kíní sáàwá ní wá solution ni sáàdù ó dìgbà tẹ́rù bá tó ń bá wọn yàn láti join iṣẹ́ sójà join iṣẹ́ ọlọ́pàá ni ẹ wò ó for example gbogbo àwọn security àwọn sójà tá a kó sójú ọ̀nà main road làwọn dúró sí àwọn people yóò ní dé main road pathway ọ̀nà làgbẹ́ ni wọ́n á gbà bí òsọ́nà wọn ó lànà ọ̀kadà ni wọ́n ń lò tí wọ́n bá ń lọ ọ̀kadà bí 100 ni ó tó tẹ̀léra wọn wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti ẹ̀sìn ẹlẹ̀ tí wàhálà yìí ti ṣẹlẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti bẹ̀dẹ̀ Kánò tí wọ́n ní já ojú títì ìjọba kankan bí wọ́n bá dójú odò wọ́n mọ̀ bí wọ́n ṣe gbọ́kadà wọn yìí gbogbo àwọn ọmọ tí wọ́n kó yìí kí l'assurance pa ọmọ yẹn sì wà ní within that vicinity kí l'assurance pa ọmọ yẹn ò tí ì dé Maiduguri ẹ lọ béèrè àwọn tí wọ́n kó ń jọ sí ọ̀tọ̀ ní state tí wọ́n ti kó wọn state tó jìnnà tẹfẹtẹfẹ ní wọ́n ti padà dá wọn padà ìyẹn àwọn àwọn tí wọ́n bá rí dá padà bó làwọn ọmọ yóò ṣe ní bọ́ sọ́wọ́ wọn tí wọ́n wàá dàgbà débi pé wọ́n dẹni tí wọ́n máa lọ fún ní tírénì burúkú yìí bẹ́ẹ̀ yẹn kú kò nítumọ̀ ẹ mọ ẹni tí wọ́n pa wọ́n pa nígbà tí wọ́n pẹ̀ tìyẹ ni àwọn ẹlẹ́sìn ẹjẹ́ àrònú ẹ̀sìn tá a là ń sìn tí ò kóràn lọ́wọ́ bá society wa mo ti pariwo ti pẹ́ ẹ̀sìn yóò kóràn lọ́wọ́ gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìjà tá ń bára wájà yìí kò kún ìrànlọ́wọ́ kankan bá society wa ó dijọ́ tá a bá tó cooperate torí tí mùsùlùmí bá rí nǹkan kan tó bá ní no àfẹ́ ilé yìí níta ẹsẹ̀ yẹ fún wa security ààrẹ lomi tí ó jẹ́ christian tí ó ní rárá ṣe torí pé mùsùlùmí ẹgbẹ́ yín kọ́ ló wà ń pò ilẹ̀ fi ń sọ yẹn bó bá jẹ́ pé christian ló sọ̀rọ̀ mùsùlùmí ó fèsì padà tó bá jẹ́ àwọn traditionalist ní mùsùlùmí àbí christian ó fèsì à ń fà á mọ́ra wa lọ́wọ́ olóṣèlú rí i pé afẹ́ ní nìyí fáwọn láti ṣe tó wà wọn torí kò sẹ́ni tó lè question wọn mọ́ gbogbo yín wá jáde ẹ fẹ́ sọ di politics afala àtàkì orí gbogbo yín dàrú ẹ yá wèrè ni lórí àwọn ọmọ ọlọ́mọ wàláyé ẹrù ọjọ́ wájú Ọlọ́run bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ìtì ń jẹ́ Old Ọ̀yọ́ National Park bó ṣe fẹ̀ tó fífẹ̀ Old Ọ̀yọ́ is 2,512 kilometers square meter 2,000 ń ló fi tóbi ètò mi yìí gbé díẹ̀ ló kù kó tó gbogbo local government ti ń bẹ ní ti ń jẹ́ Ìbàdàn
ó wá ju state mi lọ nílẹ̀ yẹn Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ di alágbára ẹ dìde, àtẹ̀yin tẹ́ fọ́nbù palágbára nìyẹn dìde, àtẹ̀yin táwọn èèyàn mọ̀ pé lódodo agbára ní ìṣẹ́dé. Ọjọ́ mẹ́ta ti kọjá tó bá ìtọ́sẹ̀ kan lọ́nlọ́mọ tó lè gbẹ̀yìn ẹ̀ o. Àwọn pípù yóò kì í ṣe kankan tó dúró, tẹ́ bá ti ṣe kan wọ́n tún ẹ tó máa retí omi níbi tí ó jìnnà síbẹ̀ yẹn. Ẹ lọ wo antecedent, ẹ lọ wo gbogbo ilé ìtàn ti sẹ́lẹ̀ Haúsá bó sì máa ń ṣe nìyẹn o. Wọ́n ti dojú lélẹ̀ ìwé nìyẹn. School tí ó bá wọ̀ kan ti pa, ilé ẹ̀sìn tí ó bá wọ̀ kan ti pa. Àìmọye ilé tí ń bẹ nínú ẹgbọ́n náà sáà ní drone tí wọ́n lè fi sẹ́ńsọ̀ gbogbo environment wa mọ́ ni gbogbogbò wa, kò sí drone tó lè jagun mọ́ ni. Kí ló dé? Ọjọ́ wo la tó fẹ́ bọ́ ń bẹ̀? Ẹ mọ̀ kíní kan dájú, gbogbo ẹ̀yin tẹ́ dá lágbára. Olóyè Sunday Igboho iṣẹ́ lóde. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní jóná lọ ní tí wọ́n yàn yín sí lóde yìí o. Wọ́n yàn yín lólóyè pé ká ẹ máa wá